فمرحبا بقدوم الشهر الكريم، شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن. تعلمون جميعا أن رمضان قادم علينا، وأن المسلمين في مشارق الأرض وفي مغاربها استقبال هذا الشهر الكريم، استقبال هذا الشهر الكريم حبا وسرورا وفرحا بقدوم هذا الشهر، قدوم هذا الشهر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل وسلم تسليما كثيرا. ما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليه التسواج لاتن ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله تعالى. لنما جاء الدرس 27 إذن لقى كتديني أجمع number 27. أواني ibi ọ̀rọ̀ nípa àwọn mufsidatu as-sawm, àwọn kan tó máa ń ba ààwẹ̀ jẹ́. Àfáà ní al-mufsidu ath-thani, nǹkan ẹlẹ́ẹ̀kejì tó máa ń ba ààwẹ̀ jẹ́, òun náà ni khurujul mani fil yaqadhati bi shahwa. Khurujul mani fil yaqadha bi shahwa, kí mani kó jáde lára èèyàn, kí sperm kó jáde ní ara èèyàn, so ní yaqadha nígbà tí èèyàn wà ní ayé, so tí èpè yẹn ń sùn, ó wá jáde ní ibi shahwa, ó jáde pẹ̀lú adùn iná ni, yẹni pé èèyàn ṣe àwọn nǹkan kan ló fà tó fi jáde, láwọn kan tí ó máa ń mú kí sperm jáde, yálà èèyàn masturbate ni, àbí èèyàn bóbìnrin ṣeré, àbí èèyàn wo obìnrin ní àwòjù, àbí èèyàn wo òkúwo náà ni, so tí ó wá fi jáde, tí sperm fi jáde lára èèyàn, so eléyìí nǹkan tó máa ń ba àwẹ̀ jẹ́ nù. Afáàní falaw anna rajulan qabbala zawjatahu, so tó bá ṣẹlẹ̀ pé arákùnrin kan, tó bá ṣẹlẹ̀ pé nìkan ó kíìsì ìyàwó rẹ̀, aw dammaha, àbótí ọ̀gẹ̀, aw lamasaha, àbótí àfọwọ́kàn, aw istamna biyadihi, àbótí masturbate pẹ̀lú ọwọ́ rẹ̀, fa inna sawmahu yafsud, lọ́jọ́ àwẹ̀ rẹ̀ níbẹ̀ nǹkan yóò bàjẹ́. Wa yajibu alayhi qada'u hadha al-yawm, ọ̀ràn yẹn sì ni kí ó san ọjọ́ yìí padà, àwẹ̀ ọjọ́ yìí ọ̀ràn yẹn ni kó san padà. Wa huwa qawlu al-madhahib al-arba'a, ilé ni ọ̀rọ̀ gbogbo àwọn imma al-madhahib al-arba'a pátápátá. So madhabu al-imam Malik ni madhabu Abi Hanifa, madhabu al-Shafi'i, madhabu Ahmad ibn Hanbal, so gbogbo pátá ni wọ́n fẹ́nu kò lórí nǹkan yìí. Wọ́n ní wastadallu ala fasadi sawmihi bi khuruj al-maniyyi bima yali, wọ́n ní tí wọ́n fi ṣẹ̀rí látara lórí pé ààwẹ̀ rẹ̀ ó bàjẹ́ látara pé sperm jáde lára ẹ̀, òun làwọn kan tó ń bọ̀ yìí. aláwọ̀kọ́ ni ma fi sahihayni min hadithi Abi Hurayrata radiyallahu anhu, nítorí nù sahih al-Bukhari àti sahih Muslim nù hadithu Abi Hurayra lẹ́nu Allahu kò má bá عن النبي صلى الله عليه وسلم، أترى النبي الله سبحانه وتعالى كاتي الله سبحانه وتعالى كما به أنه قال بلا رجل سيكين، أنه قال فيما يرويه عن ربه تعالى، أوصى لننطبع على طول الله سبحانه وتعالى يعني إليه، وننقل الحديث القدسي، الحديث القدسي التي النبي صلى الله عليه وعلى آله وسلم يوم الصقوي الله جل وعلا صباي. so كيشينا القرآن لا ترينا وترى سنة ترى حديثنا لا تري. so ما ربك يا نبي صلى الله عليه وسلم يوم سيكي الله تعالى وصباي. so الله جل وعلا صنع حديث يترك طعامه على وني، so يوفي انجله. so hadith náà àti ìbá pàdé níwájú náà síwájú, so nípa pé Allah subhanahu wa ta'ala
ní kullu amali ibn Adam lahu illa as-sawm fa innahu li wa ana ajzi bihi so yatruku ta'amahu wa sharabahu wa shahwatahu min ajli so mùmínì ni yóò fi oúnjẹ lẹ̀ yóò fi nǹkan mímu lẹ̀ wa shahwatahu yóò tún fi adùn rẹ̀ yòròyòrò eléyìí tí èèyàn máa ń fi aláwọ̀ yóò fi kalẹ̀ min ajli nítorí èmi Allah subhanahu wa ta'ala so torí ẹ̀ ló fi jẹ́ pé Allah jalla wa ala òun yóò san mùsùlùmí lẹ́san ààwẹ̀ so ẹ̀san yìí sì ni ẹ̀san kan tẹ́ pé Allah jalla wa ala ó fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ ni kò jẹ́ ká mọ̀ kò jẹ́ kí a mọ̀ so bí tí ẹ̀rí wà ń bí òní fani wajhu ad-dilala min hadha al-hadith bí tí ẹ̀rí wà nù hadith ni pé anna istid'a'a khuruj al-mani shahwatun bila shak so kéèyàn pé sperm jáde lára èèyàn kéèyàn ṣe àwọn kan tí ó mú sperm jáde so kò sí iyèméjì pé shahwa ni adùn iná ni وقد مدح الله عباده الصائمين بأنهم يتركون شهواتهم لأجل الله سبحانه Allahu jalla wa ala sí ni ó ti yin àwọn ẹrú rẹ̀ aláwẹ̀ ó yìn wọ́n pẹ̀lú pé wọ́n á máa fi adùn wọn yòròyòrò eléyìí tí yẹn máa ń gbádùn pẹ̀lú ara yẹn wọ́n á máa fi ilẹ̀ nítorí Allahu subhanahu wa ta'ala ṣe ẹni tí ò bá fi ilẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ kò ṣe kí ni kò wọnú àwọn èèyàn yìí kò sì wọnú àwọn tí wọ́n gbààwẹ̀ fún Allahu subhanahu wa ta'ala so kí wọ́n ṣe gáyé bá ṣe mọ̀ pé tí wọ́n bá jẹun náà ńkọ́ ó ti bàwẹ̀ rẹ̀ jẹ́ tó bá mumi ńkọ́ ó ti bàwẹ̀ rẹ̀ jẹ́ so tó dẹ̀ mọ̀ọ́mọ̀ kí bá ṣe mọ̀ ká má gbàgbé àwọn dawabitu al-mufattirat àbí mufsidatu as-siyam so àwọn òǹdè tó de àwọn kan tó máa ń bàwẹ̀ jẹ́ pé yẹn mọ̀ ìdájọ́ pé nǹkan yìí máa ń bàwẹ̀ jẹ́ so bákan náà kò gbàgbé ó rántí so lẹ́yìn náà ó máa mọ̀ ní pé wọ́n fọ́ọ̀sẹ̀ láti ṣe. So wọ́n ní pé فإذا فعل الصائم ما يؤدي إلى حصول الشهوة بنزول المني wọ́n ní tí aláwẹ̀ bá ti lọ ṣe tí ó lè lead sí kí ó rí ṣáhàwà pẹ̀lú pé kí sperm jáde láàrẹ̀ فقد خالف مقصود الصيام irọ́ ẹrú bẹ́ẹ̀ irọ́ èèyàn bẹ́ẹ̀ ó ti tako ní tí wọ́n fẹ́ lọ́dọ̀ wa wọ́n fi ní ká gbààwẹ̀ gangan so ní tí wọ́n fẹ́ ni pé ká gbé oúnjẹ sílẹ̀ ká gbé nǹkan mímu sílẹ̀ ká sì fi yòròyòrò adùn ká gbé jù sílẹ̀ aláwọ̀kọ̀ iná ilé so ẹlẹ́kejì àfáàní anna al-ulama'a ajma'u ala fasadi siyami man bashara zawjatahu bi taqbilin aw ghayrihi fa kharaja minhu al-mani ní pé àwọn olùmọ̀ ẹnu wọn kò lórí pé àwẹ̀ ẹni tí ó bá fara kan ìyàwó rẹ̀ pẹ̀lú pókìsì àbí nǹkan mi so tí sperm wá jáde láàrẹ̀ inú olùmọ́kò lórí pé àwẹ̀ rẹ̀ níbẹ̀ nǹkan ó ti bàjẹ́. فقال النووي في المجموع الإمام النووي رحمه الله وصلنا ترى المجموع ويقول إذا قبل أو باشر فيما دون الفرج بذكره أو لمس بشرة امرأة بيده أو غيره فإن أنزل المني بطل صومه وإلا فلا يعني tí èèyàn bá kí sí obìnrin aw bashara fima duna al-farji bidhakari àwòtẹ́ wá fi nǹkan ọmọkùnrin rẹ̀ ó fi kan in tí kò wọ ojú ara obìnrin yẹn pé ó fi ń bá obìnrin ṣeré ṣùgbọ́n kò wọlé tó bá wọlé ni yálà ó release ní àbí kò release àwẹ̀ ti bàjẹ́ so kò wá wọlé ó kàn wá ń fi nǹkan ọmọkùnrin rẹ̀ ó fi ń bá obìnrin rẹ̀ ṣeré aw lamasa basharata imra'atin biyadihi aw ghayriha bó jẹ́ wá ń fi ọwọ́ rẹ̀ àbí nǹkan míì náà ni ó fi ń kan ara obìnrin ó ní fa in anzala al-maniyya tí sperm bá fi lè jáde tó bá fi lè release sperm batala sawmuhu àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wa illa fala so tí sperm bá fi lè jáde àwẹ̀ rẹ̀ bàjẹ́ àwẹ̀ rẹ̀ ńkọ́ kò bàjẹ́. afáàní wa naqala sahibu al-hawi وغيره الإجماع على بطلان صوم من قبل أو باشر دون الفرج فأنزل
الإمام النووي رحمه الله ní pé صاحب الحاوي ẹni tó kọ tírà الحاوي ní pé الحاوي في الفتاوى ti الإمام السيوطي رحمه الله wọ́n ní pé wọ́n mú wá nínú tírà wọn pé yẹn pé الإمام السيوطي àtàwọn tó yàtọ̀ sí wọn so wọ́n نقل الإجماع àpẹnupọ̀ àwọn olùmọ̀ yẹn pé wọ́n sọ pé ẹnu àwọn olùmọ̀ kò lórí بطلان صوم من قبل أو باشر دون الفرج so pé ààwẹ̀ ẹni tí ó bá kiss àbótí ẹ̀ wá fara kan obìnrin so tí ò jẹ́ kí ò wọlé tí ò ṣìkìyè pé bóyá wọ́n bára wọn lájọṣepọ̀ ṣùgbọ́n kàn ń fara kan obìnrin fa anzal ó wá release sperm látara rẹ̀ so wọ́n ní Suyuti ó nàkọ́lá al-ijma' lórí nǹkan yìí pé ẹnu olùmọ́kù lórí rẹ̀ so bákan náà àwọn tó yàtọ̀ sí Suyuti náà àwọn náà pé ijma' yìí wá. ففاني وقال ابن رشد في بداية المجتهد ابن رشد الحفيد رحمه الله إنه ترى بداية المجتهد وأن كلهم يقولون بوغبا علماء وأنصيب إن من قبل فأمنا فقد أفطر يعني كان تبا في الكيس توا تاري ريليس سبام أوران بيت باجي قال ابن قدامة في المغني ابن قدامة رحمه الله إنه ترى المغني وأن إذا قبل فأمنا يفطر بغير خلاف نعلمه wọ́n ní tí wọ́n bá fi lè kiss tó wá tara rẹ̀ lé spam ìrìn bẹ́ẹ̀ nǹkan àwẹ̀ rẹ̀ ti já láì sí ìyàpọ̀ ẹnu kankan tá a mọ̀ lórí àlámọ̀rí àmọ́ ìyàpọ̀ ẹnu kankan lórí àlámọ̀rí. ẹ̀rí ẹlẹ́kẹta sàálà ọkọ ni hadithu yatruku ta'amahu wa sharabahu wa shahwatahu li ajli aw min ajli ẹlẹ́kẹjì ni ijma'u al-ulama. ẹ̀rí ẹlẹ́kẹta ni afáàní wọlé annahu inzalun bí mubashara àti nítorí pé spáàmù tí ọkùnrin tó rìlẹ́sì ẹni bí mubashara látara pé ó fara kan obìnrin wọ́n ní fa ashbaha al-inzala biljima'i duna al-farj so ó nǹkan yìí wá jọ kí yẹn rìlẹ́sì pẹ̀lú pé èèyàn bá obìnrin lájọṣepọ̀ ṣùgbọ́n láì jẹ́ pé èèyàn ṣe kí ni èèyàn ò fi èèyàn tí nǹkan ọmọkùnrin yẹn bọ́ abẹ́rẹ́. ẹlẹ́kẹ̀rin àfáàní wali anna sunnata ja'at bifasadi sawmi man istaqa'a amda àti nítorí pé sunna ni ó wá pẹ̀lú pé ẹni tí ó bá mọ̀ bì tó tọwọ́ bọ̀ fún ara rẹ̀ tó fi bì so yọrọ ẹni bẹ́ẹ̀ kọ́ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wọ́n ní kí walaw tadabbarta sábàbà ولو تدبرت سبب فساد صيام من استقاء عمدا tó bá ronú téèyàn bá ronú sí ìdí tí àwẹ̀ ẹni tí ó mọ̀ bì tí àwẹ̀ rẹ̀ níbẹ̀ tí ó fi bàjẹ́ so téèyàn bá ronú sí wajadta anna al-qay'a mud'ifun lil-badan sèyàn rí i pé ebi ní tí máa ń mú ara ní tí wọ́n mú ara lẹ́yìn náà rí i pé téèyàn bá bì ẹni tó jẹun nísìnyí tó wá bì àti wàá fi di lẹ́yìn ìṣẹ́jú mélòó yóò ṣe kíni yóò ti weak so ebi ní ìyìn tó máa ń mú ara weak náà wọn ni fakadhalika khurujul mani mud'ifun lil badan bẹ́ẹ̀ náà ni kéèyàn release sperm so kí sperm ó jáde ní kí àtọ̀ jáde láàrin yàn nítorí náà máa ń weak ara yìí náà láti pé sábàbí àwọn méjèèjì wọ́n ṣe kíni wọ́n jọra wọn níbi sábàbí so níbi illa naam. أفان مسألة حكم الاحتلام للصائم كيني داجو كيالاوي كوني احتلام يعني بي يعني wet dream وجين واري بي أرونتي wet وانتي ريلي سبام so بيون لا لاكوي اون بوبي نشيري اون بايا اون نينكا كاكو so ni إليوا في شيلي سبام واجادي أفاني لو قام الصائم من نومه في نهار رمضان طلع بدي دي لجون لصاوه ووجد نفسه قد احتلم واري بي وانتي نويت دريم وقارا وانتي ويت بالسبام فإن صيامه صحيح أورا نبيع لا فياو ولا شيء عليه كسنسان كاكادا كسنكا كودانا كاكا وإنما يجب عليه الغسل للجنابة التي أصابته so in tó ka jọ́nà lórí rẹ̀ ni pé kó lọ wẹ̀ nítorí jẹ́nàbà tó ti wà lára rẹ̀ ó ti wà nípò jẹ́nàbà báyìí ó ti wà nípò ẹni tí kò mara
ó ní láti lọ wẹ̀ ìwẹ̀ jánábà. والدليل على أن الاحتلام غير مفطر ẹ̀rí lórí pé kí ẹ lálàá kí ẹ ní wet dream kò kí ń jáwé yẹn òun ni annahu yaqa'u bighayri ikhtiyarihi òun ni pé nǹkan yìí ó ṣẹlẹ̀ ní àsìkò tí pẹ́ nìyí kò ní choice kì í ṣe pé òun ló choose láti jẹ́ kí nǹkan náà ṣẹlẹ̀ á rí i pé à ń lálàá ń ṣe kí gbogbo tó ń ṣẹlẹ̀ lójú ọ̀run kì í pé gbogbo ẹ̀ náà nìyẹn mọ̀ sí báyìí èyí tí a mọ̀ sí kankan bẹ́ẹ̀ so kì í pé èèyàn lèèyàn choose eléyìí fún èèyàn bí kì í pé ó ṣẹlẹ̀ raghman anna so ó ṣẹlẹ̀ láì jẹ́ pàwọ́ la mọ̀ọ́mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ so torí ẹ̀ ló fi jẹ́ pé àwẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ kọ́ kò ní bàjẹ́ àyè ti mà nínú àwọn dawabitu mufsidati as-siyam òun náà ni al-ikhtiyar. afaani mas'ala mi tún ilé lábẹ́ kí spam jáde lára èèyàn yìí náà ni lọ́sàn-án àwẹ̀ òun ni pé hukmu khuruj al-madhi lis-sa'im hukmu khuruj al-madhi lis-sa'im kí ni ìdájọ́ kí madhi kí al-madhi kó jáde ní ara aláwẹ̀ so kó jáde lára aláwẹ̀ so al-madhi òun ni ntí bí ká ní seminal ejaculation so discharge ni tí ó máa ń jáde lára èèyàn so before sex yẹn pé òun kò kí ń ṣe sperm òun kì í ṣe sperm tó ṣùgbọ́n eléyìí látara pé èèyàn rí adùn èèyàn ń bóyá èèyàn ń ronú ni àbí èèyàn ń feeling kankan so eléyìí ó máa ń jáde bí omi kò kí ń kí bí sperm òun kì í kí kọ́lọ̀ dẹ̀dẹ̀ ní kọ́lọ̀ ẹ̀yìn kò kí ń jọ kọ́lọ̀ sperm. afáàní law anna sa'iman qabbala zawjatahu fi nahari Ramadan tó ká ní pé aláwẹ̀ ní ó kí sí ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ fa kharaja minhu al-madhi فالمذي وجد لاره فإن صيامه صحيح أوراني باي ولا لا فيه ولا شيء عليه كوسين كالويره كوكين عزن كوتي دانا كاكا لكن سبحانه يجب عليه غسل ما أصاب بدنه أنا يعني كيو فو انتي أجيلارا يعني بيكو لونو إنكا يدان وفمي فو شان أجاراره والدليل على عدم فساد صومه بخروج المذي ما يلي فهذه لوري بي أواري وباجة ولو كي مذي وجادي وني إن كتنبي على كوني بي أنه لا دليل على كونه مفطرا ونبي كساري لوري بي كايما باوجة كساري لوري ولأن هذا الشيء مما تعم به البلوى وأتيك بين كايني كما ذي وكجاد لاري انتي ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni tó pé fìtínà kan àdánwò kan tí ó máa ń bá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ yìí náà ni. فلو كان مفطرا لبينته الشريعة tó bá yẹ pé tí máa ń bá àwẹ̀ jẹ́ ni ṣẹ̀ríà ò bá ṣàlàyé rẹ̀ fún yàn ṣẹ̀ríà ni kò bá ṣàlàyé rẹ̀ fún wa pé nǹkan yìí mẹ́tì yìí ó máa ń bá àwẹ̀ jẹ́ o ẹ ṣọ́ra fún gbogbo nǹkan tí tó lè mú ṣẹlẹ̀ so wàbítálí èèyàn ó bùkátà láti yẹra fúnbìnrin pátápátá nìyẹn èèyàn ó bùkátà láti yẹra fúnbìnrin bóyá kí wọ́n má robìnrin ara kọ́kùnrin àtòbìnrin kọ́ máa yẹra wọn ara lọ́sàn-án àwẹ̀ ni torí pé èèyàn rí obìnrin yẹn lásán ó lè fa kí mẹ́tì eléyìí kó jáde lára èèyàn àti àwọn nǹkan mìíràn so al-Imam Ali ibn Abi Talib radiyallahu anhu sini so gẹ́gẹ́ bó ṣe wà nù hadith wọn pé kuntu rajulan madha'an so mo jẹ́ arákùnrin kan tẹ́ pé mẹ́dí o máa ń jáde lára mi lọ́pọ̀lọpọ̀ so sọ pé wọ́n wá tijú nípa ìyàwó ọmọ ànábì ló wà ní ọ̀dọ̀ àwọn níyàwó àwọn lè lọ béèrè ìdájọ́ nǹkan yìí lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam fúnra wọn so wọ́n rán yàn lọ sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam pé kí wọ́n lọ béèrè ìdájọ́ nǹkan yìí ànábì wa ṣàlàyé pé èèyàn ṣe kí ni èèyàn ó máa ṣàlàyé fún gbogbo sọláàtì ni èèyàn á fọ abẹ́ èèyàn á fọ bí tí nǹkan yẹn wà lára bákan náà tí tásìkò sọláàtì wa ti ń tó èèyàn máa ṣe àlùwàlá kò bùkátà sí kí ẹ lọ wẹ̀ jánábà. sàfáàní ẹlẹ́ẹ̀kejì ni pé anna shari'ata jawwazat
al-qubla lis-sa'im. àti pé ṣẹ̀ríà ni ó ṣe kíkísì obìnrin ó ṣe lẹ́tọ̀ fún aláwẹ̀, ó ṣe lẹ́tọ̀ fọkùnrin ó ṣe lẹ́tọ̀ fóbìnrin náà. ó ní wat-taqbilu adatan ma yakunu bi shahwa. so taqbil ní kíkísì ní naturally àbí ní tí ó wà pẹ̀lú kissing. so tó jẹ́ nature kissing ni pé ó máa wà pẹ̀lú shahwa náà, ó máa wà pẹ̀lú adùn náà ni. wa huwa madhinnatun li khuruji al-madhi. so nǹkan tó yẹ jẹ́ pé tí ó lè ṣokùnfà kí madhi kó jáde lára yẹn náà. so shahwa, kissing pẹ̀lú shahwa yóò ṣokùnfà kí madhi kó jáde lára yẹn. ó ní falaw kana mufattiran, tó bá yẹ kó máa ń bá àwẹ̀ jẹ́ labayyanathu ash-shari'a. so sharia ò bá ṣàlàyé nǹkan yìí fún wa. afọwọ́ni fa'ida àǹfààní kan rèé o. la haraja ala zawji fi taqbili zawjatihi wa huwa sa'imun. kò sí láì fi níbẹ̀ fún fọ́kọ kó kíìsì ìyàwó rẹ̀ lásìkò tó ń gbààwẹ̀. wa fi sahihayn, nínú sahihan, min hadithi Aisha radiyallahu anha annaha qal, nínú hadithu ìyàwó Aisha yọ́nà Allahu kún wa bá wọn sọ pé kana rasulullahi sallallahu alayhi wa sallam yuqabbiluni wa huwa sa'imun. anabi sallallahu alayhi wa sallam a máa kíìsì mi lẹ́ni tí ó ń gbààwẹ̀. wa ayyukum yamliku irbah. ìwọ nínú yín ló lè kápá ara rẹ̀, ló lè mú ṣáhwà rẹ̀, ló lè ká dúró. kama kana rasulullahi sallallahu alayhi wa sallam yamliku irbah. yẹ̀wò ìjọba nabi sallallahu alayhi wa sallam òun lè mú ara rẹ̀ dúró. so eléyìí tanbihu ni lórí pé ẹni tó bá mọ̀ pé àárọ̀ òun kò lè gba nǹkan yìí, so tó bá fi lè kiss yóò padà ṣe nǹkan mi lẹ́yìn kissing, kó jìnnà sí kissing. so ṣùgbọ́n tóun náà bá mọ̀ pé àwọn lè mú ara òun dúró, so kò sí láì fi kí irú ẹni bẹ́ẹ̀ kó kiss arábìnrin rẹ̀. afáàní lakin ṣùgbọ́n ha huna tanbihun, àkíyèsí kan eléyìí o. qala ibn Qudamata rahimahullahu fil Mughni. ibn Qudama wọ́n sọ nínú tírà àwọn al-Mughni wípé idha kana in kana, wọ́n ní pé al-muqabbilu, ẹni tó fẹ́ kiss arábìnrin rẹ̀, in kana dha shahwatin mufritah, wọ́n pé shahwa rẹ̀ shahwa tí ó tayọ àlàyé náà ni, adùn tó máa ń rí tẹ́ pé bí a tó bá fọ́ ọkọ̀ obìnrin lásán àbí tóbìnrin bá fọ́ ọkàn lásán báyìí, ara rẹ̀ kò ní gbọ́dọ̀ rẹ̀ mọ́ àfi kí ó bóbìnrin lájọṣepọ̀. wọ́n pé bí shahwa èèyàn ṣe dé náà lè bihaythu yaghlibu ala dhannihi annahu idha qabbala anzal. so pẹ̀lú pé in tó borí lórí ẹ̀mí rẹ̀ ni pé tóun bá fi lè kiss obìnrin, òun ṣe kíni, òun release sperm. alhamdulillahi rabbil alamin. المسند عن ابن مسعود لم تحل له القبلة. so kò tọ́ fún rẹ̀ níbẹ̀ láti kíìsì obìnrin. li'annaha mufsidatun li sawmihi, torí pé nǹkan yìí tó máa ń ba ààwẹ̀ jẹ́ iná tí ó ba ààwẹ̀ rẹ̀ jẹ́ iná ní nǹkan yìí. fa hurimat, so yóò wá jẹ́ èèwọ̀ fún rẹ̀ níbẹ̀. wọ́n á ṣe léèwọ̀ fún rẹ̀ níbẹ̀ láti ṣe kal akli, gẹ́gẹ́ bí oúnjẹ náà, gẹ́gẹ́ bí kí ẹ jẹun. afáàní wa qala ibn Abdil Barr fil istidhkar. al-imam ibn Abdil Barr النمري رحمه الله المالكي أبو عمر وصل نترى والاستذكار أني لا أعلم أحدا رخص في القبلة للصائم إلا وهو يشترط السلامة مما يتولد منها. ولا منك من علماء تيو في بلاي سيله لوري كيسين فوالاوي tó fi gbà láàyè tó fún aláwẹ̀ nígbà láàyè láti kíìsì obìnrin. àyàfi pé páwọn olùmọ̀ yìí tó ń fi ààyè nǹkan yìí lẹ̀, tí wọ́n sọ pé nǹkan yìí tọ́, wọ́n ń ṣe ní májẹ̀mú pé kó jẹ́ pé ẹni tó fẹ́ kíìsì yìí ó là kúrò níbi tó lè ṣẹlẹ̀ lẹ́yìn kíìsìn. so májẹ̀mú ni pé ẹni tó fẹ́ kíìsì ó gbọ́dọ̀ là kúrò níbi gbogbo anything tó lè ṣẹlẹ̀ sí aláwẹ̀ tó bá kíìsì. wa anna man ya'lamu annahu yatawalladu alayhi منها ما يفسد صومه. وأن من يعلم وأن من يعلم أنه يتولد عليه منها
ma yufsidu sawmahu wajaba alayhi ijtinabu àti pé ẹni tó bá mọ̀ wípé in tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá kíyèsí tán ó ń bẹ nínú rẹ̀ tó lè ba àwẹ̀ òun jẹ́ ọ̀ràn ẹni fúnra níbẹ̀ ńkọ́ kó jìnnà sí alqubla kíkíyèsí obìnrin kó jìnnà sí yányán so bí ilé ìwòsàn rí iná ni Allahu ta'ala a'la wa a'lam subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.